ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونستهديه من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى جميع صحابته وسلم تسليما كثيرا. أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ fún Ọlọ́run akí Ọlọ́run ayin Ọlọ́run afi ògo fún ọba náà atọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọba yìí òun lọ́ba tí máa ń ran ni lọ́wọ́ òun lọ́ba tí sì ń ran ni ṣe atọrọ ìmọ̀nà lọ́dọ̀ rẹ̀ ọba yìí kó má ṣe fi ọ̀nà fi mọ ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé ẹni tí Ọlọ́run bá fi mọ̀nà òun náà ni ó mọ̀nà ẹni tí Ọlọ́run bá ṣì lọ́nà kò sẹ́ni tí ó lè fi ọ̀nà fi mọ onítọ̀hún. ajẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run àti wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọba náà ní í ṣe. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kí ó máa bá Ànábì Muhammad àti gbogbo àwọn ará ilé Ànábì àti gbogbo àwọn sàhábà Ànábì Muhammad àti gbogbo ẹni tí ń bẹ lórí ìlànà Ànábì Muhammad títí lọ́dọ̀jọ́ gbèdé alkiyama. lẹ́yìn wá gbà náà a kí gbogbo àwa tí a jọ ń bá ètò bọ̀ lórí ojúléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá àfi kíkí ọlá kíkí ọlá àfi kíkí ìdẹ̀ra kíkí àlùbáríkà àfi kíra wá ń pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́njẹ́ tán Ọlọ́run tí ń jẹ́ ìbùkún kí ó máa bá gbogbo ẹnìkọ̀ọ̀kan wa gbé ní gbogbo ibikíbi tí a bá ń bẹ ní orígun mẹ́rin ayé. a dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣọ́ wa títí di àsìkò tí a wá wà yìí, ọba tí ó ṣe wá ní mùsùlùmí, tó ṣe wá ní ẹlẹ́sìn Islam, ọba tó fi ọ̀nà mọ̀ wá lọ síbi ẹ̀sìn Islam, ọba tí ó kà wá kún àwọn ni tí wọ́n wáyé tí wọ́n gbàgbé ohun tí wọ́n ṣe ládẹ́hùn pẹ̀lú ọba wọn láti wá ṣe láyé tí ń jẹ́ ìjọsìn fún Ọlọ́run ọba tó jẹ́ pé nǹkan míì ló kù ni wọ́n tún wá ń ṣe. ọba tí ó kà wá sínú àwọn ọjọ́ yẹn a dúpẹ́ fún ọba náà. Ọlọ́run wá wọlá bá ṣe wá kí ọ yìí, ìmọ̀nà tó ti ṣe fún wa Ọlọ́run má padà sọ di ànùmọ́ wa lọ́wọ́, má padà sọ wá nù kó ṣàlékún ìmánu fún wa. a kí àwọn bàbá wa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ tí ń jẹ́ àǹfààní fún gbogbo ayé, tí ń jẹ́ ìmọ̀nà fún gbogbo ayé. ètò Sunna TV Yorùbá yìí tí wọ́n gbé kalẹ̀ ń pé gbogbo àwọn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run kí wọ́n máa wá gba bí láti máa wá polongo ọ̀rọ̀ Ọlọ́run àti láti máa wá jíṣẹ́ Ọlọ́run fún gbogbo ayé, láti máa wá ṣe àlàyé nípa ń pé kò sí ọba kan àyàfi hóró kan ṣo tí ń jẹ́ Allah, àti láti máa wá ṣe àlàyé àwọn ìwà tó dáa, àwọn ìwà ìjọmọlúàbí tó yẹ kí ọmọ èèyàn kí ó hù kí ilé ayé wa kó fi lè rojú
kó fi lè dùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ bàbá wa Alhaji Abdulrazak Seifu Saka Àríkọ́ṣe àti gbogbo àwọn àbúrò rẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ tí ètò náà fi ń lọ. ọlọ́mọ́sàbà wa dúpẹ́ fún yín, ọlọ́mọ́sàbà wa kí yín. Ẹ ṣeun, ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ kú ọ̀rọ̀ Islam, ẹ jèrè ẹ̀ ní ayé àti alkiyama. Èyí tẹ̀ ń ṣe yìí ẹ jogún ẹ lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ ní o, bàbá wa Alhaji Seifu Saka Àríkọ́ṣe. Ọlọ́run máṣàbà aṣàlékún ìkẹ́ ìdẹ̀ra fún bàbá yìí, kó fi wọn sínú ọgbà àlìjẹ́nà onídẹ̀ra. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóòtú, tí wọ́n jẹ́ olùdarí alábòjútó ètò yìí, bàbá wa Sheikh Dr. Abdulrahim Shitu Sani, akínyìn, ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ kú ìgbé ẹ̀sìn dání, ẹ kú ìbòjútó ẹ̀sìn. Ọlọ́run ọba aláàánú jù ọlọ́mọ́sàbà wa sẹ́yìn ní ẹ̀san rẹ̀. Gbogbo tí ń jó orí ayé àti ti àkìyàmọ́ ọlọ́mọ́sàbà fi sẹ́yìn lẹ́san. Gbogbo àwọn tó ń bẹ lójúlé iṣẹ́ amóhùnmáwòrán Sunna TV tó já sí pé àwọn náà ni wọ́n ń gbà, àwa náà ni wọ́n ń yà wá, tí gbogbo ayé fi ń rí wa gbọ́, tán fi ń rí wa wò báyìí, gbogbo wọn náà ni a ṣe àdúrà fún ọlọ́mọ́sàbà wa san wọ́n ní ẹ̀san rẹ̀. Àkọlé ọ̀rọ̀ wa ní dèdé àsìkò yìí, òun náà ni ipa tí obìnrin ó fẹ́ kó nínú títọ́ ọmọ àti rírè ọmọ. Ìyẹn ni pé ojúṣe obìnrin, tá bá ń pè obìnrin, ìyá náà ní jẹ́ bẹ́ẹ̀, ojúṣe ìyá ọmọ, ojúṣe àwọn ìyá nínú títọ́ ọmọ àti rírè ọmọ. Tí a bá wò, a rí wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó pé ni, ẹ̀sìn tó sì ṣe àlàyé gbogbo nǹkan fún wa ni, tí ò fi nǹkan kan lẹ̀ láì ṣe ní àlàyé fún wa. Dájúdájú ẹ̀sìn Islam ó gbogbo ìgbà ní Islam ń pè wá ṣàkíyèsí, gbogbo ìgbà ní Islam ń pè gbogbo bímọ àti gbogbo àwa tí a wà láyé ìtọ́ ọmọ àti èrè ọmọ láti wípé ká ní àbójútó lórí títọ́ àwọn ọmọ àti rírè àwọn ọmọ. Islam fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan tí ń fi ń gún wa ní kẹ́sẹ́, tí ń sì ń pè wá pé ẹ bójútó àwọn ọmọ o, ẹ kíyèsí àwọn ọmọ o, ẹ fún àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yè kóróko, ẹ̀kọ́ tó péye, ẹ̀kọ́ tí ó sọ wọ́n di ẹni ìwúlò láwùjọ, tí wọ́n wúlò fún àwùjọ bí tí wọ́n ń bẹ, tí wọ́n wúlò fún ìlú tí wọ́n ń bẹ, tí wọ́n wúlò fún orílẹ̀-èdè tí wọ́n ń bẹ, tí wọ́n sì wúlò fúnra wọn, tí wọ́n wá wúlò fún ẹ̀sìn, tí wọ́n sì wúlò fúnra wọn ní ayé àti ní ọ̀la alkiyama. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀, a'udhu billahi minash shaitani rrajim, ya ayyuhalladhina amanu qu anfusakum wa ahlikum naran waquduha an-nasu wal hijara. Ọlọ́run ní a pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo, Ọlọ́run ní ẹ ṣọ́ra yín o, ẹ dáàbò bo ẹ̀mí ara yín o, àti àwọn ará ilé yín, àwọn ọmọ yín, gbogbo àwọn tó ń bẹ lábẹ́ ìkáláwọ́ yín, lábẹ́ àṣẹ yín, lábẹ́ rírè yín. Ọlọ́run ní ẹ ṣọ́ra yín, kẹ́ sì ṣọ́ wọn, kẹ́ dáàbò bo ara yín, kẹ́ sì dáàbò bo wọn kò níbi iná, ìyà, ìbínú Ọlọ́run. Kí ni nǹkan tí Ọlọ́run gbà lérò pẹ̀lú àyà yìí? Ọlọ́run gba èrò Ọlọ́run pẹ̀lú àyà yìí, òun náà ni wípé ká gbìyànjú láti ní àwọn irinṣẹ́ kan àti àwọn iṣẹ́ kan tá a máa ṣe tọ́já sí pé àwọn iṣẹ́ yìí òun ni ò ní jẹ́ ká rí ìdààmú láyé, òun ni ò ní jẹ́ ká rí wàhálà láyé, òun ni ò sì ní jẹ́ kí á rí ìbínú Ọlọ́run táwa fi lọ fi wọ iná Ọlọ́run. Bákan náà ká sì gbìyànjú ká pèsè àwọn irinṣẹ́ yìí, àwọn ẹ̀kọ́ yìí, àwọn ìtọ́nisọ́nà yìí, àwọn àpèjúwe yìí, ká gbìyànjú ká pèsè rẹ̀ fún àwọn ọmọ wa, ká pèsè rẹ̀ fún àwọn ará ilé wa. Ìyẹn ni pé ká kọ́ wọn ní ẹ̀kọ́ tó péye, ká là wọ́n lójú, ká fún wọn ní ọ̀làjú, ká fún wọn ní àgbọ́yé
àgbọ́yé ẹ̀kọ́ tí ó wúlò fún wọn láyé àti àgbọ́yé ohun tá a sì torí wọn dá wọn sáyé tí ń jẹ́ ẹ̀sìn, tọ́já sí pé wọ́n bá gbọ́ àgbọ́yé yẹn tó bá sì ní ẹ̀kọ́ yẹn òun ni wọ́n máa wá lò, náà máa fi ṣe wàhù, náà máa fi ṣe iṣẹ́ ṣe. èyí ni ò ní jẹ́ kí wọ́n rí ìyà Ọlọ́run, ni ò sì ní jẹ́ kí wọ́n rí ìbínú Ọlọ́run. lọ́lọ́run fi pè wá ṣàkíyèsí pé ẹ ṣọ́ra yín o, ẹ sì ṣọ́ àwọn ọmọ yín, ẹ dáàbòbò ra yín, kẹ́ ẹ dáàbòbò àwọn ọmọ yín níbi ìyà náà. kò sí nǹkan tá a fi ń dáàbòbò ra wa níbi ìyà níbi kì í bá já sí pé ìgbọ́ràn fún Ọlọ́run, àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní lára tá a fi gbọ́ràn fún Ọlọ́run, àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní lára tá a fi gbọ́ràn fún ara wa, tá a sì fi gbọ́ràn fún àtúbọ̀tán wa. yẹn ni pé tí ọ̀rọ̀ wa fi dáa, tàtúbọ̀tán wa fi dáa, tá a fi rí ayé wa lò pẹ̀lú rọrùn, tá a sì fi rí àlìkìyámọ̀ wa lò pẹ̀lú rọrùn. Naam. Ọlọ́run ti wá sọ̀rọ̀ kalẹ̀ báyìí, Ọlọ́run ti pe gbogbo wa ní ìpèníjà ní látọ̀dọ̀ Ọlọ́run, ìpeni sí àkíyèsí, ìpeni sí ojúṣe ẹni, ìpè òbí méjèèjì àti gbogbo alágbàtọ́, ìpeni sí ojúṣe tó yẹ ká ṣe láti wípé kí a má dágunlá ètò ìfún àwọn ọmọ ní ẹ̀kọ́ tó péye nínú títọ́ àti nínú rírè. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa ṣíwájú ń pé ẹṣin ọ̀rọ̀ wa, ojúṣe obìnrin tí ń jẹ́ ìyá ẹni, àwọn ìyá wa, ojúṣe wa nínú iṣẹ́ tí Ọlọ́run pè wá sí, nínú ìpèpè tọ́lọ́run pè wá sí láti ń pé kí a bójútó ọmọ. ǹjẹ́ obìnrin ní ojúṣe tí ó ṣe ń bẹ̀? ǹjẹ́ obìnrin ní ipa tó fẹ́ kó ń bẹ̀? tàbí bàbá ọmọ nìkan náà ló ní ojúṣe yìí? tí a bá wo Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó ti ṣe àlàyé fún wa nínú ọ̀rọ̀ tiẹ̀ náà wípé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. Ànábì ní gbogbo wa ní olùdáranjẹ, gbogbo wa la fi nǹkan ṣọ́ ni, a kó àwọn èèyàn kan sábọ̀ ẹni pé ká máa bójútó wọn. gbogbo ẹni tá a sì kó àwọn ẹni tí ń darí, àwọn tí ń dàjẹ́, àwọn tí ń bójútó, gbogbo ẹni tá a bá kó wọn sí abẹ́ rẹ̀ kó mọ̀ wípé a padà bí léèrè nípa àwọn nǹkan tá a kó sábẹ́ rẹ̀ pé kó máa dàjẹ́. débi pé Ànábì sọ pé dájúdájú ọkùnrin, ọmọ ènìyàn lọ́kùnrin, olùdàjẹ́ níyẹ́ nínú ilé rẹ̀ àti lórí àwọn ará ilé rẹ̀. a ti padà bí ọ nípa báwo ló ṣe darí ilé rẹ̀ sí, báwo ló ṣe darí àwọn ará ilé rẹ̀ sí. bákan náà obìnrin nínú ilé ọkọ rẹ̀, ìyá ra'iya fi bayti zawjiha wa mas'ulatun an zalik. bákan náà obìnrin, Ànábì jẹ́ ká mọ̀ wípé obìnrin gan-an olùdáranjẹ ni obìnrin jẹ́ nínú ilé ọkọ rẹ̀. ìyẹn ni wípé obìnrin nínú ilé ọkọ rẹ̀, gbogbo nǹkan tí a bá ṣe fún bẹ́ẹ̀, gbogbo ohun tá a bá kó sí abẹ́ ìkàlàwọ́ rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọmọ, Ànábì ní a fi àwọn ọmọ náà fi ṣọ́ ẹni o. ó padà jábọ̀ fún Ọlọ́run nípa báwo ló ṣe tọ́ wọn, báwo ló ṣe rè wọ́n, báwo ló ṣe bójútó wọn sí. ǹjẹ́ fún di eléyìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa lóbìnrin, Ọlọ́run pọ́n obìnrin lé pípọ̀, Ọlọ́run sì ṣe àgbéga, ó sì gbé obìnrin sí ipò tó ga jù. Ọlọ́run sì jẹ́ ká mọ̀ wípé ìyá, nǹkan ńlá ni ìyá lórí ọmọ, nítorí àwọn ojúṣe ńláńlá tí Ọlọ́run gbé kọ́ ìyá lọ́rùn, tó já sí wípé àdámọ̀ ìyá ló wà bẹ́ẹ̀. bí ìyá bá lọ kùnà láti lè mú àwọn ojúṣe yìí wá, àwùjọ kò ní rọrùn, ìgbésí ayé kò ní rọrùn, àwọn nǹkan kí nǹkan, àwọn kàǹbání la máa bá pàdé ní àwùjọ. àwọn onímọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé ìyá ní ojúṣe ńlá pàtàkì nínú títọ́ ọmọ àti rírè ọmọ,
lílapa àyà lára ìjẹ́ nǹkan ọmọ ó bùháyà ó sì pàtàkì. Gbogbo obìnrin láyé ó gbọ́dọ̀ mọ̀ dájú, ó sì gbọ́dọ̀ wà nínú ọpọlọ rẹ̀ wípé iṣẹ́ tí òun fẹ́ ṣe lára àwọn ọmọ tòun kì í ṣiṣẹ́ kékeré, nítorí pé tá a bá rí àwùjọ kan tó bá dáa lénìí, ká kí àwọn ìyá tí wọ́n ṣiṣẹ́ láwùjọ yẹn. Tá a bá rí èèyàn gíga kan lénìí, tá a bá rẹ́ni pàtàkì kan lénìí, tá a bá rẹ́ni bíbùháyà kan láwùjọ lénìí, ó yẹ ká kí ìyá rẹ̀ ń pé ìyá yìí òun ló kú iṣẹ́, nítorí pé àwọn ìyá ilé ẹ̀kọ́ ni ìyá fún rẹ̀ pàápàá. Ìyá àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ wípé al-ummu madrasatun wa tifulu tilmizu minha ta'allama min khairin wa min sharrin. Àwọn onímọ̀ wọ́n fi ìyá fi wé ilé ẹ̀kọ́ ńlá ni ìyá. Ọmọ tí ìyá bí òun dà gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́. Ẹ rí wípé látara ìyá yìí gbogbo tí ń jẹ́ dáadáa tí ń bá ń bẹ lára ìyá yìí ọmọ máa kọ́ ọbẹ̀. Gbogbo tí bá ti ń jẹ́ aburú ibẹ̀ náà lọ́mọ ó ti kọ́. Àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ wípé ìyá gan ni ìpìlẹ̀ dáadáa. Gbogbo dáadáa tí ń bẹ láyé, gbogbo oore tí ń bẹ láyé, gbogbo nǹkan tó jọjú láyé, ìyá ni ìpìlẹ̀ rẹ̀. Tí ìyá bá dáa, tẹ́yin obìnrin bá dáa, àwùjọ ilé ayé yóò máa dáa o. Tẹ́yin bímọ lóbìnrin tí ẹ bá serious, a rí wípé àwọn ohun tí ó máa jáde lára yín nínú ilé ẹ̀kọ́ yín láwọn ọmọ, àwọn náà wọ́n serious, wọ́n ò yanjú. Àmọ́ tí ìyá ò bá dáa, táwọn obìnrin ò bá dáa, àwùjọ bẹ́ẹ̀ a lè rí nǹkan tó dáa kó jẹ jáde ń bẹ̀. Eléyìí àṣà ayé ni, qanunul hayat, àdámọ́ ayé ni, àṣà ìṣẹ̀mí ni. Gbogbo òṣèmí, gbogbo àwùjọ tí a bá ti rí wípé àwọn bímọ lóbìnrin tí ń bẹ ń bẹ, àwọn ìyá tí ń bẹ ń bẹ kì í ṣe àwọn ìyá tó lẹ́kọ̀ọ́ tí wọ́n gbẹ̀kọ́, a rí wípé àwùjọ yẹn a lè rí nǹkan dáadáa kan bẹ̀, nítorí pé àwọn ìyá tí wọn ò lẹ́kọ̀ọ́, àwọn kàǹbá ní obìnrin, wọn ò ní máa projú nǹkan kan lọ́mọ bí kì í bá já sí pé àwọn kàǹbá ní irú ẹgbẹ́ wọn náà ni wọ́n máa projú. Náà ni àǹfààní wa àgbà kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, òun náà ń sọ̀rọ̀, ó ní al-ummu madrasatun iza adatta sha'ban tayyibal a'raq. Àǹfààní ọ̀jọ̀gbọ́n yìí ó ní ìyá, ó ní ilé ẹ̀kọ́ ni o. Tó bá prepare ọmọ obìnrin, tí ó bá pèsè ọmọ obìnrin, tó bá kọ́ lẹ́kọ̀ọ́, tó ní ẹ̀kọ́ tó péye, tó yè kóroko, tó ní ẹ̀kọ́ ìjọmọlúàbí, mọ̀ ń pé ilé ẹ̀kọ́ ńlá kan òun ló gbé kalẹ̀, tó já sí pé gbogbo àwọn tó bá máa jáde nínú ilé ẹ̀kọ́ yẹn wọ́n máa jáde ńbẹ̀ pẹ̀lú ìjẹ́yàn gidi ní àwùjọ. Jàmá, àwọn onímọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé kódà ìyá òun ni olùkọ́ àkọ́kọ́. Àyè tí ìyá wà fún ọmọ nínú ètò ẹ̀kọ́ ọmọ àti títọ́ ọmọ àti rírè ọmọ, ìyá ò gbọ́dọ̀ gbàgbéra nígbà kọ̀ọ̀kan, nítorí pé ìyá ni olùkọ́ àkọ́kọ́ fún ọmọ. Gbogbo ẹ̀kọ́ yòówù kọ́mọ ènìyàn ní láyé, gbogbo ìmọ̀ yòówù kí ọmọ èèyàn ní láyé, gbogbo ọ̀làjú yòówù kí ọmọ èèyàn ní láyé, ibi tó ti bẹ̀rẹ̀ kíkọ́ ẹ̀kọ́ rẹ̀, ibi tó ti bẹ̀rẹ̀ gbígbọ́n rẹ̀, ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀làjú rẹ̀ àtọ̀dọ̀ ìyá rẹ̀ ni. Látìgbà tí a bá ti bí ọmọ, tí ìyá ti bí ọmọ,
lọ́mọ máa fara fi ròyá gbogbo nǹkan báwo la ṣe ń lo ayé ọmọ máa kọ́ ọ látara ìṣesí ìyá látara ìwàsí ìyá látara ìgbésẹ̀ ìyá bẹ́ẹ̀ lọ́mọ yóò máa kọ́ ǹjẹ́ gbogbo ìyá gbọ́dọ̀ wà ní ìtají pé bóun ṣe wáyé ọmọ òun kọ́ ẹ̀kọ́ lára òun ohun tó bá dáa òun ni kó jẹ́ kí ọmọ kí ọkọ ní láti ara rẹ̀. jàmá àní ìyá obìnrin má gbàgbéra o ìrẹ náà ni olùtọ́ni àti olùfọ̀nàfimọ́ ọmọ tọ́já sí pé tá bá ń wá ẹni tí ó kọ́kọ́ jẹ́ alábòjútó ètò títọ́ ọmọ àti rírí ọmọ àti ìjẹ́ǹkẹ́ èèyàn láyé ẹni tó kọ́kọ́ jẹ́ alábòjútó ẹ̀ ìyá ni o ìyá ló gbé responsibility ìyẹn ni wípé ìbòjútó àti ètò lórí ìjẹ́ǹkẹ́ èèyàn lẹ́yìn ọlọ́run erí ìyá ni ọlọ́run gbé ẹrù rì sí. ìyá òun ni ó gbìyànjú láti fún ọmọ lẹ́kọ̀ọ́ tó péye bọ́bájọ́ ọmọ lọ́kùnrin ni tọ́mọ ni yóò fi di ọkùnrin gidi èèyàn gidi lọ́jọ́ iwájú nínú àwùjọ rẹ̀ tí ó fi wúlò fún àwùjọ tí ó wúlò fúnra rẹ̀ tí ó sì wúlò nínú ẹ̀sìn. ọba jẹ́ obìnrin ni ìyá yìí náà ni ó fún ọmọ yìí ní ẹ̀kọ́ láti ìpìlẹ̀ tọ́mọ yóò fi di tóun náà ó fi di ìyá gidi ìyá alé gidi olùtọ́ni gidi tí ọba di ọjọ́ iwájú. ǹjẹ́ nítorí eléyìí ni ìsìláàmù fi pè wá ṣàkíyèsí ìsìláàmù adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó gbé ìsìláàmù kalẹ̀ fún gbogbo tí ń jẹ́ ètò láyé fún ọmọ ẹ̀dá ènìyàn. ìgbà tí ìsìláàmù rí wípé gbogbo ẹ̀kọ́ yòówù ká fẹ́ ní láyé gbogbo ọ̀làjú yòówù tá a fẹ́ ní láyé gbogbo títọ́ni àti rírè àti jíjẹ́ nǹkan tá a fẹ́ jẹ́ láyé àtàrà àyá ni ìpìlẹ̀ béèyàn bá ti lè pàdánù ẹ̀kọ́ títọ́ àti rírè àti ìtọ́nisọ́nà àti ìfọ̀nàmọ́ni àti ìlanilójú nǹkan dáadáa béèyàn bá lè pàdánù rẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ kò síbi tí ó ti rí imú mọ́ olúwẹ̀ pàdánù ìjẹ́ nǹkan láyé nìyẹn ní ìsìláàmù fi pè wá ṣàkíyèsí ó pe gbogbo bàbá ṣàkíyèsí ń gbé ká gbìyànjú o kọ́mọ tó wáyé ká palẹ̀ mọ́ ká ṣẹ̀ṣà ìyá dáadáa fọ́mọ ká ṣẹ̀ṣà olùtọ́ni àti olùrẹ́ni àti olùtọ́ni sọ́nà tó dáa fọ́mọ ẹni tẹ́kọ̀ọ́ ń bẹ lára rẹ̀ ẹni tó níwà tó dáa ẹni tóun náà ti gbọ́ ẹ̀sìn yé tọ́já sí pé àwọn ọmọ tara ẹ̀ gbọ́ ẹ̀sìn yé ẹni tó ti lẹ́kọ̀ọ́ ìjọmọlúàbí táwọn ọmọ tara tiẹ̀ náà ní ẹ̀kọ́ ìjọmọlúàbí ẹni tó ti nítìjú táwọn ọmọ tara tiẹ̀ náà nítìjú ní ìsìláàmù òun ni ká ṣà òun ni ká ṣàléṣà kó máa jẹ́ ìyá àwọn ọmọ wa nítorí pé fáàkìdù ṣe ìnlá yọ̀ǹtì ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ tìjú kò lè rí ìtìjú ẹnìkan ò lè rí ìtìjú gbà lọ́dọ̀ rẹ̀ ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ ìjọmọlúàbí ọmọ ò ní rí ìjọmọlúàbí gbà lọ́dọ̀ rẹ̀ ní ìsìláàmù nígbàtí ìsìláàmù sọ̀rọ̀ Al-Qur'an sọ fún wa pé wa ankihul ayama minkum wa salihina min ibadikum wa imaikum in yakunu fuqara yughnihumullahu min fadli wallahu wasi'un alim. ìsìláàmù ní ẹ fi àwọn ọmọ yín àwọn ìjọmọlúàbí àwọn tó jọmọlúàbí tí wọ́n ń ṣe ẹrú ẹ fún wọn lọ́kọ ẹ fún wọn níyàwó àti àwọn èèyàn rẹ̀ wà sọ́ọ̀lì hínì ibi tá a fẹ́ lónìí ni o ìsìláàmù ní àwọn tó bá dáa nínú àwọn ẹrú lọ́kùnrin kàbí lóbìnrin ẹ fún wọn láya fẹ́ ẹ fún wọn lọ́kọ fẹ́
ìyẹn pé ẹni tó bá dáa ni kẹ́ ẹ fún lọ́kọ fẹ́, ẹni tẹ́ ẹ bá sì dáa ni kẹ́ ẹ fún ní ìyàwó fẹ́. téèyàn bá ṣẹ̀ṣà obìnrin tó bá dáa ẹ̀rí bí Islam ṣe gbé kalẹ̀ nìyẹn. bọ́ bá ṣẹ̀ṣà obìnrin tó bá dáa tó ti lẹ́sìn tó nítìjú lára tó lẹ́kọ̀ọ́ tó lè fi kọ́ ọmọ tó mọ́ fi jẹ́ nǹkan, tó bá di bí ń pé irú obìnrin ní bá di ìyá tó bá bímọ fún ẹ, obìnrin ní kò sí nǹkan tó fẹ́ nu ọmọ, kò sí nǹkan tó fẹ́ fún ọmọ jẹ. ìwà dáadáa, ẹ̀kọ́ àti ìwà ìjọmọlúàbí àti ìtìjú tí ń bẹ lára rẹ̀, òun lọmọ ó mú nígbàyà rẹ̀, òun ni ó nu ọmọ tara rẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀, ọmọ tara rẹ̀ di nǹkan, ọmọ gba títọ́, ọmọ gba rírè, irú ọmọ ni yóò jẹ́ nǹkan gidi láwùjọ. àmọ́ tó bá já sí wípé nígbà tó fẹ́ fẹ́yàwó, obìnrin tí ó lẹ́kọ̀ọ́, obìnrin tí ó lẹ́sìn, obìnrin tí ó ní tìjú, obìnrin tí ó níwà tó dáa, òun ló kù lọ gbé sílé, gbogbo nǹkan ni yóò lápa lára ọmọ. irú ọmọ tí irú obìnrin ní bá bí, ibo ló ti fẹ́ lẹ́kọ̀ọ́ tó bá dáa. irú wọn ni wọ́n ń di àgbákò láyé nínú sòsìétè láwùjọ, irú wọn ni wọ́n ń dayé rú, irú wọn ni wọ́n ń dáwùjọ rú, irú wọn ni wọ́n ń hùwà bàjẹ́ lórílẹ̀, irú wọn ni wọ́n ń jẹ́ àpèjúwe ìbàjẹ́ àti ìwà àlùfàṣà àti ìwà àìníbìkítà láwùjọ. nígbà tó wáyé pé ìyá tó bí ìyá náà ìwà ìnítìjú òun níbẹ̀ lọ́wọ́ yẹ, ohun tó mọ nìyọ́ gbà látọ̀dọ̀ ìyá rẹ̀ nìyí. lànàbíà Muhammad sallallahu alaihi wasallam lòun náà fi wá pè wá ṣàkíyèsí. ànábì júwe àwọn nǹkan tí ọkùnrin máa ń sábà rí lára obìnrin tí máa fi ń fẹ́ obìnrin. ànábì ní nǹkan 4 péré náà ni la máa ń ṣètòrí ẹ̀ fẹ́bìnrin, kò pé 5. gbogbo fẹ́bìnrin ìtorí nǹkan 4 náà la máa ń wá lára obìnrin. àmọ́ ànábì wá ṣẹ̀ṣà èyí tó yẹ ká ṣàkólé kàn, èyí tó yẹ kọjá sí pé òun ló yẹ ká ṣà nínú ẹ̀ṣà, òun ló yẹ ká mú dání ká fi fẹ́ obìnrin. nígbà tí ànábì ń júwe ohun tá a lè fi fẹ́ obìnrin, ànábì ní tó ń káwọ́ lè mar'a li arba'in. ànábì ní àwọn fẹ́yàwó wọn a máa ṣètòrí nǹkan 4 fẹ́ obìnrin. ẹlẹ́mí limọ́ọ̀lì ha, ẹlẹ́mí obìnrin lè má ní nǹkan kan tó bá ti ń pé ó lówó lọ́wọ́. ọkùnrin mi olójú kòkòrò ni, owó obìnrin ni ó máa wá kiri. obìnrin tó lówó lọ, àwọn ọkùnrin mi a máa sáré lẹ́yìn owó máa fi fẹ́ obìnrin. wàlẹ̀ hasabi ha, ọkùnrin mi kò ní wo owó lára obìnrin. ìjẹ́ inú ìran tó ti kúrò, inú ẹbí tó ti kúrò, a máa ń ṣètòrí ìran àti ẹbí, a máa ń ṣètòrí ẹ̀fẹ́ obìnrin. nígbà míì wájà mọ́lì a sì máa ṣètòrí ẹwà obìnrin fẹ́ obìnrin. àwọn ọkùnrin míì ẹwà ni bòtè ní wọ́n máa ń wá kiri lára obìnrin. ànábì ní ẹlẹ́kẹta nù ní ẹlẹ́kẹrin wàlìdí ní ha a sì máa ń ṣètòrí ẹ̀sìn. tábà ti ń pé ẹ̀sìn, ìsìn lọ́hùn àti gbogbo ohun tó so mọ́ nínú ìwà ìjọmọlúàbí, nínú ìtìjú, ìwà ìjọmọlúàbí òdodo, ìwà ìjọmọlúàbí sùúrù àti gbogbo tí ń jẹ́ nǹkan tí ń júwe ẹ̀sìn. ànábì náà máa ń ṣètòrí ẹ̀fẹ́ obìnrin. nígbà tánábì bá fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀, ànábì ní fasfar bizati din, gbìyànjú kó obìnrin tó lẹ́sìn òun ni kó fẹ́ sílé. nítorí pé tó bá fẹ́ obìnrin tó bá lẹ́sìn sínú ilé, ẹ̀sìn ni yóò lápa lára àwọn ọmọ tí obìnrin ní fẹ́ bí fún ẹ. obìnrin tó bá lẹ́sìn òun ló fi ẹ̀sìn fi kọ́ ọmọ. obìnrin tó bá ní tìjú òun ló fi ìtìjú fi kọ́ ọmọ. ní ìsìláàmù fi ní gẹ́gẹ́ bí ń pé ńgbà tá a mọ̀ wípé obìnrin ní ipa pàtàkì, obìnrin sì ní ojúṣe gidi tí ó ṣe lórí ọmọ nínú ẹ̀kọ́ títọ́ àti rírè ọmọ. ká yá wá obìnrin tó dáa, ká wá olùkọ́ gidi, olùkọ́ tó lẹ́sìn, tó níwà tó dáa, tó níwà ìjọmọlúàbí tí ó fi kọ́ àwọn ọmọ wa. náà nísìnyí kí ni nǹkan tó wá fà á tá a fi wá ní wípé obìnrin ní ìwà,
obìnrin ní ojúṣe ńlá, obìnrin ní ipa tó fẹ́ kó nínú títọ́ ọmọ àti nínú rírè ọmọ. Àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ wípé bẹ́ẹ̀ ni obìnrin ó ní ipa pípọ̀ tí ó kó níbi títọ́ ọmọ àti rírè ọmọ. Obìnrin sì ní ojúṣe pípọ̀ tí ó ṣe nínú títọ́ ọmọ àti rírè ọmọ kí gbogbo obìnrin kó gbé sínú ọpọlọ ẹ̀. Nítorí kíni a rí wípé obìnrin òun ní máa ń wà, ìyá ọmọ ẹni máa ń wà pẹ̀lú ọmọ ní gbogbo ìgbà. Ìdúnnímọ́ ọmọ, ìmáa wà pẹ̀lú ọmọ tí ìyá ọ̀pọ̀ ju ti bàbá lọ. Bàbá ó jáde yóò lọ wá jíjẹ mímu, ó lè lọ látàárọ̀ kọjá pé àṣálẹ́ ní òde, ó lè lọ kọjá sí pé lẹ́yìn ọ̀sẹ̀ kan kàbí lẹ́yìn ọjọ́ mẹ́ta ni bàbá ó padà wọlé. Ìyá ni ó wà pẹ̀lú ọmọ ní gbogbo ìgbà. Ọmọ máa wà pẹ̀lú ìyá, gbogbo nǹkan tí ìyá bá sì ń ṣe ní ìwà lọ́mọ máa kọ́. Ìwà pẹ̀lú ìyá, ìwà pẹ̀lú ọmọ látọ̀dọ̀ ìyá ọ̀pọ̀ ju ti bàbá lọ. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ á rí wípé ìlapa ìyá ni lára ọmọ yóò máa pọ̀ ju ti ìlapa bàbá lára ọmọ lọ. Ǹjẹ́ á dúró síbẹ̀, ó bá ti di apá kejì á máa bá ètò wa lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, a ní wípé nǹkan tó fà á tá a fi ní wípé àwọn okùnfà àti àwọn sábàbí tí ń júwe ń pé lílapa obìnrin, ìyá ẹni lára ẹni níbi títọ́ àti rírè ọmọ ó bùháyà. A rí wípé ìyá ni máa ń wà pẹ̀lú ọmọ gbogbo ìgbà o. Bí ìyá bá lọ dágun lá ọmọ, tí ìyá ọba ń ṣe ojúṣe rẹ̀ lórí ọmọ, tó bá bọ́ ọmọ nìyọ́ pàdánù ẹ̀kọ́ àti ìjẹ́ nǹkan yàn láyé. Tá a bá tún wò, a rí wípé àánú ìyá lórí ọmọ pọ̀. Ìyá láàánú ọmọ pípọ̀, ìyá sì súnmọ́ ọmọ pípọ̀. A sì rí wípé ọmọ máa ń sábà faratì sọ́dọ̀ ìyá rẹ̀ pípọ̀. Ọmọ ẹnìkan láyé, ẹni tó ọmọ kọ́kọ́ mọ̀ láyé ìyá ni. Kódà ọmọ fẹ́ lè pè yẹ́ lọ́lọ́hun, kọ́mọ tó mọ Ọlọ́hun ìyá lọmọ máa ń kọ́kọ́ mọ̀. Ìyá ni máa ń júwe Ọlọ́hun fọ́mọ, ìyá ní ń júwe bàbá fọ́mọ, ìyá ní ń júwe àwọn nǹkan lóríṣiríṣiríṣi fún ọmọ. Gbogbo ẹ̀kọ́ tọ́mọ ọba ní láyé àtọ̀dọ̀ ìyá ni ó ti gba ìpìlẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn. Ohun tí ìyá bá pè ní nǹkan fọ́mọ lọ́mọ máa ń tètè ń gbà. Ìtọ́ni sọ́nà látọ̀dọ̀ ìyá fún ọmọ. Ọmọ àtètè máa ṣe kí ni? Ọmọ àtètè máa gba ìyá rẹ̀ gbọ́. Ọmọ àtètè máa gbọ́ràn fún ìyá ju ẹlòmíì lọ. Èyí ń lọ́fà la fi ní wípé ojúṣe ìyá nínú kíkọ́ ọmọ àti tọ́mọ àti títọ́ ọmọ ó bùháyà, ó ṣe pàtàkì. Bákan náà tá a bá wò á rí wípé àwọn kinní kan bẹ tọ́lọ́run dá mọ́ ìyá lára tó gbé sùúrù gidi tó lágbára tí ìyá máa ń ní, tó jẹ́ pé kinní àdámọ́ ló jẹ́ sára ìyá, sára obìnrin. Nígbà tí ìyá bá ń ṣètọ́jú ọmọ, ìjọ́ mi ìyá lè má sùn títí ilẹ̀ fi mọ́. Gbogbo àwọn nǹkan tí ìyá tọ́mọ bá nídìí, bí ìyá ọba tí tẹ ọmọ nì lọ́hùn, ìyá ò ní gbádùn. Bàbá ti sùn lọ, kàyí bàbá kọ́ má sí nlé,
tó bá gbogbo àwọn kìíní ó ṣe ojúṣe ìyá lórí ẹ̀kọ́ ọmọ, lórí títọ́ ọmọ àti rírẹ̀ ọmọ. Ó sọ ojúṣe ìyá di nǹkan pàtàkì débi pé ìyá ò gbọ́dọ̀ fi ojúṣe rẹ̀ lẹ̀, ìyá ò gbọ́dọ̀ dágun lílapa rẹ̀ àti ojúṣe rẹ̀ nínú títọ́ ọmọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀, a nídìí lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ ìyá ọmọ, àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí gbogbo ẹni tó bá jẹ́ ìyá ọmọ gbọ́dọ̀ wà nínú ọpọlọ ẹ̀ láti lè máa lò ó pẹ̀lú ọmọ, kí ìlápa rẹ̀ àti ojúṣe rẹ̀ lórí ọmọ kó fi lè so èso rere fún ọmọ náà tí ó bá dọjọ́ iwájú. Àkọ́kọ́, gbogbo ẹ̀yin bímọbímọ, ẹ̀yin ìyá wa, ẹni ìyá a gbọ́dọ̀ ṣàfẹ́kù àánú ọmọ àti ìwọ ọmọ máyà, ìdí ọmọ mú ń pè nǹkan mi ní a gbọ́dọ̀ ṣàfẹ́kù ẹ̀ lára obìnrin o. Àmọ́ ṣe wá láàánú léni pípọ̀, gbogbo ọ̀pọ̀lọpọ̀ bímọbímọ lóbìnrin léni, gbogbo ojúṣe yìí wọ́n ti jùúlẹ̀. Ẹlòmíì bímọ kalẹ̀ òun kọ́ lọ́tọ̀, ẹlòmíì bímọ kalẹ̀ ọlọ́jú sórí títì, ẹlòmíì lọ bí tiẹ̀ ọlọ́jú sórí ìgbó lórí àkìtàn. Kábíyèsí Ọlọ́run. Ẹlòmíì bímọ tiẹ̀ àwọn bánitọ́mọ lọ́lọ́ gbé fún, láwọn tọ́já sí pé wọn ò lè nífẹ̀ẹ́ ọmọ nì gẹ́gẹ́ bí wọ́n tó bímọ ẹ ṣe lè nífẹ̀ẹ́. Àmọ́ lè ní aṣàfẹ́kù gbogbo kínní nì. Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bímọbímọ ìní, ẹ̀yin bímọbímọ ọ̀la, ẹ padà sórí ohun tọ́lọ́hun gbé sí yín lọ́hùn, sórí ohun tọ́lọ́hun tò fún yín láti ń pé obìnrin gbọ́dọ̀ ní àánú ọmọ, obìnrin gbọ́dọ̀ ní sùúrù fún ọmọ, obìnrin gbọ́dọ̀ farabalẹ̀ láti máa gbọ́ ọmọ nípa kí ni nǹkan tó ọmọ ń fẹ́, kí ni nǹkan tó wu ọmọ, kí ni nǹkan tí ọmọ nídìí. Obìnrin ó gbọ́dọ̀ máa bá ọmọ rẹ̀ sọ̀rọ̀, kó máa bá ọmọ rẹ̀ fi ọ̀rọ̀ fi jomitu ọ̀rọ̀ pẹ̀lú, kó máa bá ọmọ rẹ̀ jomitu ọ̀rọ̀ pọ̀. èèyàn dágun lá ọmọ, obìnrin gbọ́dọ̀ máa bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Tó bá rí nǹkan tó bá kù díẹ̀ káàtó, kó pe ọmọ ẹ̀, kó bá a sọ pé kí ló dé tó nǹkan rí báyìí, kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí, kí ló dé báyìí náà ń ṣe nǹkan báyìí náà ń ṣe nǹkan báyìí. Bákan náà, ẹ̀yin ìyá wa, obìnrin gbọ́dọ̀ ní ẹ̀kọ́ báwo la ṣe ń re ọmọ, bọ́mọ bá hùwà tó dáa, báwo la ṣe ń ṣe kíni, báwo la ṣe ń yìn, bọ́mọ bá hùwà tí ò dáa, báwo la ṣe ń bá ọmọ wí. Tọ́já sí wípé obìnrin ò gbọ́dọ̀ kanra jù débi pé yóò wá fi wá yọ ìfẹ́ ara rẹ̀ kó nínú ẹ̀mí ọmọ. Bí ìyá bá kanra ju bó ṣe yẹ lọ, bí ìyá bá burú ju bó ṣe yẹ lọ, ọmọ a máa ya ẹ̀hànà, ọmọ a máa ya kàtàpá. Bí ìyá bá burú ju bó ṣe gbogbo ìgbà kọ́ ọmọ tó ṣe nǹkan àfi lílù kọ́ o, lílù kọ́ ni gbogbo ìgbà. Kọ́ ń pé ká má bọ́ ọmọ wí. Gbogbo ẹ̀yin ìyá tí ẹ máa ń kanra mọ́mọ lákanra jù, gbogbo àwọn ẹ̀yin ìyá tẹ̀ ń lè kankan mọ́mọ jù, ó kù díẹ̀ káàtó. Kìíní ni ó lè bá nǹkan míì jáde lára ọmọ, asọmọdí kàtàpá, asọmọdí nǹkan tí ọ̀dà ń gbà mí, a sì sọ ọmọ dọ̀dẹ̀ tọmọ nù nílè dá nǹkan kan ṣe nínú ìgbésí ayé ẹ̀. Bákan náà, ìyá ò gbọ́dọ̀ wá tutù ju bó ṣe yẹ lọ, kọ́ máa wá ṣe ọmọ mi tọ́mọ ọmọ àhùwà tí ò dáa, tí kò ní rí ààyè láti lè fi bọ́mọ wí, tí kò ní rí ààyè láti lè fi ṣe ìbáwí fún ọmọ. Yóò àdìbí pé yóò máa wá kẹ́ ọmọ ní lákẹ́jù. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní àkẹ́jù òun ní ṣe kí ni, òun ní ń ba ọmọ rẹ̀ jẹ́. Gbogbo ẹ̀yin ìyá wa, bá a ṣe fẹ́ kẹ́ ẹ le jù, bẹ́ẹ̀ kọ́ ayé, ẹ̀kọ́ ẹ̀sìn, ẹ̀kọ́ làákàyè bí ò ṣe fẹ́ kẹ́ ẹ lé kókókókó mọ́mọ jù, bẹ́ẹ̀ náà ni kò fẹ́ kẹ́ ẹ rọ̀ fún ọmọ ju bó ṣe yọ lọ. Débi wípé ọmọ hùwà tí ò dáa, ẹ nílè bá a wí, ọmọ hùwà tí ò dáa, ẹ nílè ṣí lọ́wọ́ kò níbi nǹkan tí ò dáa. Ẹ̀kọ́ nu ni kẹ́yìn ìyá wa ká mú dání.
bákan náà a nídìí lọ́dọ̀ gbogbo bímọbímọ ìbójútó ọmọ ní gbogbo ìgbà. A gbọ́dọ̀ sọ ń gbé níbi tí mo ṣe é dé yìí ó tó. Gbogbo ìgbà ọ gbọ́dọ̀ máa wà nínú àkíyèsí. Ìyá gbọ́dọ̀ máa wà nínú àkíyèsí nínú lílọ bíbọ̀ ọmọ rẹ̀, ìgbòkègbodò ọmọ. Ìyá gbọ́dọ̀ máa ní àkíyèsí rẹ̀ kó máa bójútó ọmọ rẹ̀, báwo ló ṣe ń wọlé, báwo ló ṣe ń jáde, ìgbà wo ló ń wọlé, ìgbà wo ló ń jáde. Ìyá, ẹ̀yin ìyá òde ní kábíyèsí Ọlọ́run, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láwùjọ lénìí, gbogbo nǹkan kí nǹkan, àwọn kàtàpá, àwọn ránkanrànkan tí ń bẹ láwùjọ lénìí, ẹ̀yin ìyá, ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin lẹ fà á o, ẹ̀yin lẹ fà á, ẹ̀yin lẹ bí o. Àbójútó àti ojúṣe yín lórí àwọn ọmọ ẹ kùnà. Bí ìyá mi bá ti lọ ọjà láàárọ̀, ó dalẹ́ kó tó dé lójoojúmọ́, kò sí àbójútó fún ọmọ mọ́ lénìí. Ìyá mi ń bẹ tọ́já sí pé bọ́bá bímọ kalẹ̀ báyìí wọn yóò ní gan mọ̀mọ́ wà ń bẹ̀, ó ti wà ní Gabon, ó ti wà ní Congo, ó ti wà ní èyí tó tẹ̀ adélé ní nísìn. Àwọn ọlọ́mọ kan, àwọn ọlọ́mọ méjì tó bá ti bímọ kalẹ̀ báyìí wọ́n ń fò lọ ìlú òyìnbó ni wọ́n lọ ṣe bàǹdà lọ́hùn, wọ́n wá ju ọmọ ńlẹ̀. Ohun tọ́lọ́run rán obìnrin wá ṣe láyé kọ́hún lẹ́ ń ṣeun o. Kóbìnrin máa fò kiri ayé kọ́sọ́ pé òun wọ́wọ́ kiri, òun náà fẹ́ lówó, òun náà fẹ́ di bílíọ́níà, òun náà fẹ́ di mílíọ̀nẹ́, kọ́ wá pa títọ́ ìrì ọmọ tì. Mistake ńlá gbáà ni, àṣìṣe ńlá gbáà ló jẹ́ fún obìnrin. Ìyá gbọ́dọ̀ ní ìfaradà àti ìdúró ti ọmọ, ìbójútó ọmọ. Èyí tó sì pọ̀ náà ó tún kó lọ́dọ̀ yín ọkùnrin. Ńgbọ́ ọjọ́ sí pé ọkùnrin gan ò tún fẹ́ ṣojúṣe ẹ̀ láyé mọ́. Ọkùnrin gan ò fẹ́ ṣojúṣe ẹ̀ láyé mọ́. Gbogbo ẹ̀yin ọkùnrin fáyafáya, ẹ ṣe ẹ̀tọ́ yín lórí àwọn obìnrin yín. Ọkùnrin mi wà nísìn, ó wà nínú ìlú rẹ̀, ìyàwó rẹ̀ olóhùn lọ lóyìnbó, ó ń ṣàvọ̀ntì lọ, ó fẹ́ lọ wá owó wá. Gbogbo ẹ̀kọ́ tó yẹ kí ìyá ni àtọ́júṣe kó ṣe lára àwọn ọmọ pàdánù ẹ̀. Ó di bí pé ọmọ mi ń bẹ tọ́já sí pé ó sá lu ayé ẹ̀, ó dìde láti kékeré fi dàgbà, kò rí ẹ̀kọ́ tó péye tó yẹ kó gbà. Irúfẹ́ àwọn ọmọ ni àwọn ló ń di fìtínà, àwọn ló ń di ọmọ gèfé sí gbòòrò ayé. Ọlọ́kọ́ ṣàánú wa ò jàmá. A nídìí lọ́dọ̀ ìyá ọmọ, àwa ìyá ọmọ ká gbìyànjú láti wípé ká máa ran àwọn ọmọ wa lọ́wọ́ nípa ìmákún wọn, ìmáfún wọn ní làákàyè nípa gbogbo nǹkan tó ọmọ bá fẹ́ ṣe nínú ẹ̀kọ́. Náà ni èèyàn gbọ́dọ̀, obìnrin tó bá lẹ́kọ̀ọ́ lèèyàn gbọ́dọ̀ fẹ́ kó fi lè lápa lára àwọn ọmọ. Ẹ máa ràn wọ́n lọ́wọ́ nínú ẹ̀kọ́ ilé ayé. Ẹ máa gbin àwọn nǹkan sí wọn nínú ẹ̀mí. Gbogbo àtọ́ wọn bá fẹ́ ṣe nǹkan, ẹ dìde kí wọ́n tó fẹ́ ṣe báyìí ní ká ṣe, báyìí ni wọ́n máa ń ṣe kí n wò, èyí tó ṣe ó kù díẹ̀ káàtó. Gbogbo nǹkan yẹn ìyá ò gbọ́dọ̀ kùnà láti ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ẹ̀yin ìyá wa, ẹ máa fi ìfẹ́ fi hàn àwọn ọmọ yín. Nínú àwọn nǹkan tá a nídìí lọ́dọ̀ àwọn ìyá, ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ wípé ẹ fẹ́ràn àwọn. Kẹ́ ẹ sì máa fún wọn ní pé ẹ̀yin ọmọ ni ìwọ ọmọ mi, ìwọ ni mò ń fọkàn tán o, ìwọ ni mo fọkàn balẹ̀ sí, mò ń retí nǹkan gidi kó jẹ́, mò ń retí ohun tó fẹ́ jẹ́ ní nǹkan gidi tó jẹ́ lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ káwọn ọmọ máa gbóòórùn nǹkan bẹ́ẹ̀, kó máa lákìyèsí nǹkan bẹ́ẹ̀ lára yín. Kíní ni a máa wúlò lára ọmọ fi máa mójútó nǹkan tó fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀. Bákan náà, ẹ̀yin ìyá wa, a ní pé ká bọmọ jẹ́, ní ká bọmọ jẹ́, àmọ́ ẹ gbìyànjú láti máa tọ́jú àwọn ọmọ ní òdiwọ̀n bọ́lá wọn bá ṣe fún yín ní agbára mọ́. Bọ́mọ bá ṣe dáadáa, ẹ kí ẹ̀yìn, ẹ fún ọ lẹ́bùn lórí pé èyí tí o ṣe ọ̀dà ń ṣe nǹkan bẹ́ẹ̀ fún ẹ, ìrìn nǹkan bẹ́ẹ̀ kó o sì rà á fún un. Gbogbo kínní ni a máa mú ẹ̀wúrí àti ìyára fún ọmọ tó jẹ́ pé ọmọ ó máa tẹ̀síwájú nínú ìṣe dáadáa àti ìwà dáadáa tí ọmọ ń bá ń hù. Ẹ̀yin ìyá wa, ẹ má yẹ̀yẹ́ àwọn ọmọ yín. Èyàn yẹ̀yẹ́ ọmọ ẹ máa fún àwọn ọmọ yín lápọ́nlé, ẹ máa pàtàkì àwọn ọmọ yín. Bọ́mọ bá ń rí àpọ́nlé lọ́dọ̀ yẹ, tí ń bá ń rí pàtàkì lọ́dọ̀ yẹ, ìdùnnú ni máa ń jẹ́ fún ọmọ, a sì máa bí ẹ̀mí pé àfi kí n máa gbọ́ràn fún ìyá yìí, nítorí pé ìyá yìí máa ń pọ́nmọlé. Àpọ́nlé àti ìpàtàkì ni mo nídìí lọ́dọ̀ ìyá mi.
bákan náà ẹ̀yin ìyá wa ẹ máa fòró àwọn ọmọ sínú ẹ̀kọ́ kíkọ́, ẹ má dágun láwọn ọmọ, kẹ́sì máa fòró wọn sínú iṣẹ́ ṣíṣe, iṣẹ́ ilé, gbogbo nǹkan tó dójúṣe ọmọ nínú ilé tó lè ṣe ẹ má fi gbogbo ẹ̀ fi dá ọmọ ọ̀dọ̀, ẹ má fi gbogbo ẹ̀ fi dá bọ́ọ̀nù. Gbogbo àpọ̀lọpọ̀ àwọn ọmọ yín lẹ ti bàgbésí ayé wọn jẹ́, jùlọ àwọn obìnrin. Ọmọ mi lọlé ọkọ kò mọ oúnjẹ sè, ọmọ mi lọlé ọkọ kò mọ kàárò, ọmọ mi lọlé ọkọ kò mọ bẹ́ẹ̀ sè, ọmọ mi lọlé ọkọ àti ṣèrẹsì wàhálà ni. ń gbọ́ ọjà sí pé gbogbo ẹ̀ ọmọ ọ̀dọ̀ ni, bọ́ọ̀lù ni ó ṣe gbogbo ẹ̀. lẹ́yìn fi ń sọ pé ẹ fi ń kẹ́ àwọn ọmọ yín pé ńgbà tẹ́ ti lówó lọ́wọ́ tán ìyà gbọ́dọ̀ jà wọ́n ọmọ yín, kẹ́fì ẹ̀kọ́ lè fi kọ́ àwọn ọmọ, kì í ṣe pé eyín ojúwe ń pè ń fìyà fi jẹ wọ́n o. ohun tí ó padà wúlò fún wọn lọ́jọ́ iwájú nìyẹn. ìyìgì míì tú nìsí tọ́já sí pé níjọ́ tó ń so ìgì nìtọ́ bá débẹ̀ ó ní pé káì nǹkan ni wọ́n ń ṣe yìí. àmọ́ ńgbà tó ọmọbìnrin ní délé ọkọ wọn ní pé kò wúlò, kò mú oúnjẹ ẹsẹ̀, kò mọ nǹkan kan, gbogbo nǹkan tó jẹ́ nǹkan tọ́jú ilé kò mọ́ ṣe. ẹ má fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọmọ ọ̀dọ̀. à ń fọlé ni, à ń nùjọ́ ni, à ń nulẹ̀ ni. ẹ jẹ́ káwọn ọmọ yín náà kí wọ́n kọ́ ọmọ ra, nítorí pé ẹ mọ ibi tí wọ́n fẹ́ lọ́ọ́ wọ̀ tó bá dọjọ́ iwájú. ìdágunlá kínní yìí òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí wọ́n ní problem nílé ọkọ lénìí, tọ́pọ̀lọpọ̀ ọmọ ò lè gbélé ọkọ, tí ilé ọkọ wá dà gẹ́gẹ́ bí jáànámọ̀ fọmọ mi, nígbà tí ìyá rẹ̀ ò ti fi gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́ kò fi kọ́ nílé, tó jẹ́ sí pé ọmọ ọ̀dọ̀ náà ní í ṣe. ìyàwó mi ọmọ mi délé ọkọ ó dà gẹ́gẹ́ bí pé inú jáànámọ̀ ni, kò ní lè gbélé ọkọ, ó jẹ́ pé inú ilé bàbá ẹ̀, inú ilé ìyá ẹ̀ náà ni wọ́n máa wá gbé bẹ́ẹ̀ títí ilẹ̀ ó tún fi ṣe kó tó padà sọ́hùn. ẹ̀yin ìyá wa gbogbo kinní wọn ni ẹ ṣe àtúnṣe rẹ̀. gbogbo ohun tí ń bá ń jẹ́ ìyá láyé ẹ jẹ́ ká gbìyànjú, gbogbo nǹkan tó bá jẹ́ ìwà tí ó bá dáa tó bá jẹ́ jẹ́ lára àwọn ọmọ wa ẹ má fi ṣeré, ẹ má fi para. ẹ gbìyànjú láti lè máa tún gbogbo nǹkan tí ń jẹ́ ìwà tí ó bá dáa tó bá jẹ́ lára àwọn ọmọ, ẹ má tún ṣe, kẹ́sì má ṣàlàyé fún wọn ń pé ìwà báyìí kò dáa, ìwà báyìí tí wọ́n bá ń hùwà báyìí àbájáde ẹ̀rẹ́, ẹni tó bá ṣe báyìí àbájáde ẹ̀rẹ́, ẹni tó bá ṣe báyìí àbájáde. iṣẹ́ ìyá ni, nítorí bàbá ò sí nílé, bàbá ti wà lọ́nà oko, ó ti wà lọ́nà ọ̀nà ibi tó fẹ́ lọ wá jíjẹ mímu wá, gbogbo kíní wọn ni. ẹ̀yin ìyá wa ẹ má fi ṣeré, nítorí pé àwọn ọmọ kéékèèké ni ọpọlọ wọn ọ̀dà gẹ́gẹ́ bí pépà funfun ni tá àti kọ̀ọ̀kan sí. ohun tẹ́ ẹ bá kọ síbẹ̀ òun náà lẹ̀ mọ́ bẹ́ẹ̀. ẹ̀yin ìyá wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, a fẹ́ lọ́dọ̀ gbogbo tí ń jẹ́ ìyá láti wí pé ẹ jẹ́ ká gbin ìfẹ́ ìmọ̀, nítorí pé ìmọ̀ ló láyé, jùlọ ayé tá a wà lẹ́ni gbogbo yòówù kéèyàn fẹ́ ṣe láyé èèyàn gbọ́dọ̀ nímọ̀. ìfẹ́ ẹ̀kọ́, ìfẹ́ ẹ̀mọ̀, ẹ̀yin ìyá ẹ̀yin lẹ́gbìn sẹ́mi àwọn ọmọ láti kéékèèké, lébi wípé níbi ẹ máa ṣe àlàyé fún wọn nípa nǹkan tí ń jẹ́ ẹ̀kọ́ àti ìmọ̀ àti ọlá tí ń bẹ fún àwọn onímímọ̀, àti pé ẹ máa wá ràn wọ́n lórí gbogbo iṣẹ́ yìí. iṣẹ́ wo lẹ nílé ìwé, iṣẹ́ wo lẹ nílá, iṣẹ́ wo ni wọ́n fún yín lánàá, àwọn exercise wo lẹ fẹ́ ṣe nínú ilé, àwọn iṣẹ́ ilé tó yẹ kí tí àwọn olùkọ́ fún yín nínú ilé ìwé, táwọn olùkọ́ fún àwọn ọmọ yín nínú ilé ìwé, ẹ ní láti lè máa bójú tó fún àwọn ọmọ kẹ́rin pé wọ́n ṣe kàbí wọn ò ṣe. nínú ẹ̀ òun náà ni wípé bí ìyá bá ráyè, bàbá ọ̀sá ráyè ó ti lọ bí iṣẹ́, ìyá kọ́ lọ lé ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀, kọ́ lọ wádìí pé báwo ni ìṣesí ọmọ tòun lọ́hùn ọ̀dà pípọ̀. ọlọ́mọṣàkọ́ ẹni kọ̀ọ̀kan máa mọ̀ ṣe. èyí tó wá jẹ́ olúborí gbogbo àwọn ẹ̀kọ́ tó pé a lè ka gbogbo ẹ̀ tán fún ìyá ọmọ, òun náà ni kí ìyá ọmọ kó jẹ́ àpèjúwe dáadáa fún ọmọ. kí ìyá ọmọ jẹ́ àpèjúwe dáadáa fún ọmọ, nítorí pé nígbà tí ọmọ bá ti lè lajú gbà báyìí, ọmọ ẹnìkan ìyá ẹ̀ lọ́mọ, ohun tí ìyá ẹ̀ bá ti ṣe ohun tó dáa ni, ohun tí ìyá ẹ̀ bá ti ṣe ohun tí ò dáa ni. níjà tí gbogbo ohun tó bá ti ṣe automatic lọmọ máa kọpí rẹ̀ lára rẹ̀. gbogbo tó bá jẹ́ ìyá ẹ jẹ́ ká níwàáre, èyí fi rọ́ fi kọ́ ọmọ o, tó bá ṣe báyìí ń ṣe báyìí fún ẹ. ohun tó bá rò ṣe fún ọmọ nì tí ọba lọ ṣe fún ohun tó ní kọ́ ọmọ nì ṣe ó ṣe, àmọ́ ohun tó lọ fẹ́ fún ọ wá fún o ti purọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ wọn máa kọ́ ẹ̀kọ́ yẹn lára rẹ̀ wípé
bí èèyàn bá fẹ́ realize nǹkan èèyàn bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ èèyàn dán irinṣẹ́ tí èèyàn máa fi gbà nǹkan dán irọ́ ni o ti kọ́ ọmọ ní lírọ̀nù ni gbogbo nǹkan tí ń bá ń jẹ́ nǹkan ìwà tí ọ̀dà wo nǹkan tí ń jẹ́ ìwà àbòsí àwa òbí jùlọ àwa ìyá ọmọ a gbọ́dọ̀ jẹ́ kí ọmọ máa rí wa rí ká jìnnà sí i ká sì ní ẹ̀kọ́ tó péye ẹwu ẹ̀kọ́ tọ́mọ máa kọ́ lára ọmọ bí ọmọ bá bẹ̀rù bàbá ẹ̀ látara ìyá ni bí ìyá bá ṣe ń pọ́n ọkọ rẹ̀ lé bí bá ṣe ń bàbàrà ọkọ rẹ̀ lójú àwọn ọmọ nítorí pé ọmọ tó dáyé ọmọ ẹnìkan o ìyá ẹ̀ lọ́mọ o ìyá ẹ̀ lọ́mọ léyàn pàtàkì bí ìyá bá ṣe wá ń pàtàkì bàbá lójú ọmọ bí ìyá bá ṣe ń ṣàpọ́nlé bàbá lójú ọmọ bẹ́ẹ̀ lọ́mọ máa wòye ń pé ìyá tèmi ń pè ní nǹkan yìí ìyá tèmi ń pè ní pàtàkì ìyá yìí náà ní tó ń pàtàkì ẹlẹ́mìí ìyá yìí ní tó ń gbé àpọ́nlé ní tó ń gbé títóbi fẹ́lẹ́mìí níjà tó bá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹni tí ìyá yìí ń pàtàkì ẹni tí ìyá yìí ń pọ́nlé yìí ǹjẹ́ eléyìí ó tún ju ìyá mi lọ ọmọ wa tara ìyá ni yóò tara ìyá tí ń pàtàkì bàbá tí ń jẹ́ ọkọ ẹ̀ yóò tara rẹ̀ máa pàtàkì bàbá rẹ̀ nítorí pé ìyá rẹ̀ ń pọ́n ọkọ rẹ̀ lé tí ń jẹ́ bàbá ọmọ wa pọ́n bàbá ẹ̀ lé látara àpọ́nlé tí ìyá ń fún bàbá ìwọ bàbá náà tí wọn náà bá wá ń pàtàkì ọlọ́run ọlọ́láta ọ̀gìrì lẹ́ẹ̀kan náà nígbà tó dé ìyá ti bẹ̀ sí sáì gùrùgù lọ́tún lọ́sìn ń ti ń pọnmi sí káà ń ti ń tún léṣe ń ti ń tọ́jú oúnjẹ bẹ́ẹ̀ lọ́mọ máa wò ó pé bàbá yìí òun tó lágbára jù ìyá mi lọ o bàbá yìí tó pàtàkì jù ìyá mi lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà délé lẹ́ẹ̀kan náà báyìí ọbọ̀ sí ká ọwẹ̀ ọlọ́gbẹ́ àgẹ́ àlọ́ aláwọ̀ ṣàlọ́lá o tún ṣe Allahu Akbaru ọbẹ̀ sí kí ọlọ́run ọbẹ̀ sí ṣe ọlọ́run ọmọ tó máa wò ó pé bàbá tíyá mi ń pàtàkì tèmi pè ní nǹkan òun náà tún lẹ́nìkan tí òun náà tún pè ní nǹkan òun náà tún ń sin ẹnìkan ọmọ tara bàbá àti ìyá rẹ̀ yóò tún tara ọmọ ọlọ́run ọba jàmá ẹ̀rí àwa òbí ọ̀dọ̀wọ́ wa kí ká ní gbogbo ohun tí ń jẹ́ ìwà tó bá dáa lọ́wọ́ àti láà yóò wúlò fún ẹ̀kọ́ ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ jàmá eléyìí náà ni díẹ̀ tí a lè sọ nípa ojúṣe tí ń bẹ fún ìyá nínú kíkọ́ ọmọ àti títọ́ ọmọ. Islam tarikh ìtàn ó tọ́jú orúkọ àwọn ìyá kan tọ́já sí pé tí wọ́n jẹ́ àpèjúwe dáadáa fún wa tá a lè wo tiwọn gbogbo àwa tá a jẹ́ ìyálé ní káwo tiwọn wàhálà táwọn ṣe kalẹ̀ táwọn ìyá tá a fẹ́ dárúkọ yìí wàhálà tí wọ́n ṣe kalẹ̀ láyé gbogbo ayé jàǹfààní ẹ̀ gbogbo ayé ló jàǹfààní wàhálà àwọn ìyá yìí nínú wàhálà tí wọ́n ṣe ẹ wo ìyá ìmámù Málìkì ìmámù Málìkì tọ́jọ́ nǹkan gbòógì nínú àwọn ìmámù mẹ́rin tí wọ́n bójú tó ẹ̀sìn tí wọ́n ń ṣe òfin ẹ̀sìn ìyá yìí à ń pè ní Al-Aliya bintu Sharik ibn Abdurrahman al-Asadiyya ìyá ìmámù Málìkì yìí la ilaha illallah fún ẹ̀ báyìí ní máa ń gbé ọmọ rẹ̀ lọ bí tẹ́ ọmọ yìí ti máa lọ khali Kùránì látìgbà tó ọmọ náà ti wà ń kékeré nígbà tí ọmọ ní tó bẹ̀ sí dàgbà ìyá ìmámù Málìkì a máa wọ aṣọ yóò lọ ra aṣọ gidi yóò wọ̀ fún ọmọ náà yóò pàtàkì ọmọ náà yóò pọ́n ọmọ ẹ̀ lé ìyá ìmámù Málìkì nù ni yóò wá wé láwàní fún un tó bá wé láwàní fún ìmámù Málìkì ó yọ̀nà ọ̀yá wá lọ ilé ẹ̀kọ́ máa lọ kọ́ kéwú máa lọ ka kéwú wá lọ kọ́ ẹ̀kọ́ wá lọ kọ́ mímọ̀ débi pé ìyá tó máa ṣàlàyé fún ìmámù Málìkì irú ìran ẹ̀kọ́ olóyè kọ́kọ́ kì í ṣe gbọ́kàn lọ kọ́ ẹ̀kọ́ kan tí ò ní wúlò níjọ́ tí ń ràn lọ́dọ̀ àǹfà rẹ̀ tí ń pè táǹpẹ̀ ní Rọ̀bíyà ó ní kí Málìkì kọ́ àlọ́dọ̀ Rọ̀bíyà ó ní tó bá débẹ̀ o ó ní kọ́kọ́ kọ́ ádàbù ẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ lára ẹ̀ ní kọ́kọ́ kó tó wá kọ́ ìmọ̀ tí ń bẹ lára ẹ̀ ìyá ìmámù Málìkì bó ti ṣe rí ọmọ ẹnu ni ẹ̀wọ̀n tí ìmámù Málìkì wá dà láyé lé ni jama ẹ wo ìyá ìmámù Ahmadu ọmọ àǹbálà ìmámù àǹbàlí la ilaha illallah ìyá rẹ̀ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà à ń pè ìyá ẹni Sọ̀fíyàtò ọmọ Málìkì àṣẹ̀báníyà ìyá ìmámù Málìkì ìyá ìmámù Ahmadu ọmọ àǹbálà ìyá ìmámù Ahmadu ọmọ àǹbálà àti kékeré bàbá tiẹ̀ náà ti kú fúnra ìyá yìí lọ́kọ́ ìmámù Ahmadu ọmọ àǹbálà fún ẹ̀ ló jẹ́ kó rí alìkùránì ha òun ní ń pe alìkùránì fún
ní pé alukurani títí Imam Ahmad ọmọ Hanbali ó fi há alukurani tán. Nígbà tó tún há alukurani tán ìyá Imam Ahmad ọmọ Hanbali nígbà tí Imam Ahmad ọmọ Hanbali wà ní kékeré fúnra ara ìyá yìí ni ó jí lóru yóò fomi gbóná, òtútù wà lọ́dọ̀ wọn gbóná níjọ́ náà lọ́hùn, yóò fomi gbóná yóò wẹ̀ fún ọmọ ẹ̀, tó bá wẹ̀ fún yóò wá gbé hijabu rẹ̀ jẹ̀lìbáàbù yóò wá gbé wọ̀, tó bá gbé wọ̀ yóò wá mú ọmọ náà lọ mọ́ṣáṣí, ọ̀nà mọ́ṣáṣí ní sí jìnnà sí wọn, yóò gbé Imam Ahmad ọmọ Hanbali yóò sin lọ mọ́ṣáṣí, yóò dúró yóò kírun, Imam Ahmad ọmọ Hanbali yóò tún dúró yóò kéwú, bẹ́ẹ̀ níyà rẹ̀ yóò dúró tì í mbẹ̀. Nígbàtí Imam Ahmad ọmọ Hanbali di ọmọ 16 ọmọ ọdún 16 ìyá náà ni ó yá jáde wá lọ kọ́ ìmọ̀ àdísì, wá lọ kọ́ ìmọ̀ ọ̀rọ̀ Ànábì Muhammad, lọ kọ́ ìmọ̀ àdísì. Nítorí gbogbo ẹni tó bá jáde láti lọ kọ́ ìmọ̀ àdísì ọ̀dà gẹ́gẹ́ ẹni tó ṣe hijira lọ sí ọ̀dọ̀ Ànábì Muhammad ni àti ẹni tó ṣe hijira lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ wo ohun tí Imam Ahmad ọmọ Hanbali dà láyé lẹ́ni, iṣẹ́ ọwọ́ ìyá yìí ni o, iṣẹ́ ọwọ́ Sọfíyàtù ọmọ Málíkì ni o. Ẹ tún á wo Imam Shafi'i jàmá, ìyá àti ẹ̀ à ń pè ní Tolhat, à ń pè ní Fatimatu ọmọ Abdullahi Al-Azdiya. Imam Shafi'i ìyá rẹ̀ ó nímọ̀, ọgbọ́ ẹ̀sìn yóò ní làákàyè, kódà òun náà òun ń bẹnu àwọn tó kọ́ Imam Shafi'i lẹ́kọ̀ọ́ nípìnlẹ̀. Ó gbé Imam Shafi'i kó ní Gaza, ilẹ̀ Palestine ó ti bí Imam Shafi'i sí, ó gbé wá sí Maka nítorí pé kí Imam Shafi'i kó fi lè nímọ̀, kó fi lè gbọ́ èdè. Bẹ́ẹ̀ lòun náà ṣe wàhálà ohun tí Imam Shafi'i dà lé ní. Ẹ wo Imam Buhari la ilaha illallah Muhammadu, ìyá rẹ̀ ṣe gudugudu méje, gbogbo àwọn Imam wọn rí bàbá tọ́ wọn, ìyá rẹ̀ lọ́tọ̀ Imam Buhari, kódà ìyá àti olùjọ́sìn ni. Imam Buhari fọ́jú láti kékeré débi gbà gbọ́ nínú ìròyìn ibi tí ìyá rẹ̀ bẹ Ọlọ́run dé. ìyá Imam Buhari ọlọ́la ọ̀rẹ́ Ànábì Ibrahim pé Ọlọ́run ti dá ojú padà fọ́mọ rẹ̀. Nígbà tó jí báyìí Imam Buhari ó rí ń pọ̀ ọmọ tòun ti ríran, bẹ́ẹ̀ ló fi ẹ̀kọ́ fi kọ́ ó mú lọ lé kéwú. Nígbà tí Imam Buhari tó dọ ọmọ 16 ọmọ ọdún 16 ó gbé wá sí ìlú Maka òun pẹ̀lú ọmọ ìyá rẹ̀, wọ́n wá ṣe hajj. Nígbà tó débí ó nírà ò ní lọ mọ́, jókòó sí Maka máa kọ́ mẹ́ hadith, máa kọ́ kéwú, máa kọ́ ìmọ̀ ẹ̀sìn. Ẹ wo ohun tí Imam Buhari dà láyé, èso wàhálà tí ìyá rẹ̀ ṣe ni. Ẹ wo àwọn ìyá yìí gbogbo wàhálà tí wọ́n ṣe láyé, ẹ wo ohun tó bí. Ó pe gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bímọ lóbìnrin, ó pe gbogbo yín ṣàkíyèsí pé kẹ́ tọ́jú àwọn ọmọ yín, ẹ ṣe wàhálà lórí àwọn ọmọ yín, ẹ jèrè wọn láyé, ẹ jèrè wọn ní ọ̀la alkiyama. Eléyìí náà ni ìwọ̀nba yìí tí a lè sọ nínú pípọ̀ nípa ojúṣe àti ìlápa ìyá lórí ètò títọ́ àti rírè ọmọ. Èyí tá a wí ọlọ́mọṣà ṣe ní okùnfà oríire fún aláyàtẹ̀ alkiyama. Àwa tá a gbọ́ àtàwa tá a sọ ọlọ́mọṣà san wá lẹ́san rẹ̀. Wá ṣe wá lẹ́ni tí ń gbọ́ ọ̀rọ̀, tí ń tẹ̀lé, tí ń lò èyàn náà láfi jẹ́ láyàtẹ̀ alkiyama. Haza wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillah